Ọlọ́run ló mọ ibi tẹ́lòmíì tí máa ń ọ́dà ẹ̀ lójú tì. Torí tí ò bá rí bẹ́ẹ̀, ṣé ẹ rántí àǹtí tó wà lókè mi, àǹtí Tóyìn? Tẹ́ ẹ bá rántí 2023 àbí 2023 náà ni, tí wọ́n bí ọmọ mẹ́rin tọ́kọ ò sì ní kankan nínú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin, tẹ́ ẹ bá rántí, tó jẹ́ wípé wọ́n gbé ọ̀rọ̀ wọn wá sí Kọ́kọ́rọ́ Alátẹ, tó jẹ́ pé ó trend nígbà yẹn táwọn èèyàn gbà bí gbọ́ ti pé bó tiẹ̀ wá jẹ́ yọ̀ọ̀kan dóńdó kó mọ̀ wá lè jẹ́ tọkọ́nù mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n bá ń sọ ní, mo bá tún ń gbọ́ ní Kọ́kọ́rọ́ Alátẹ wípé wọ́n gbé bàbá Hamzat Oríyọmí lọ sí kóòtù pé kí ni ọjẹ́ kọ́lọ́n kó ṣàánú àwọn obìnrin ni o. Tí ẹ ti ẹ̀rí àwọn kéèsì tán máa ń kó wá sí Kọ́kọ́rọ́ Alátẹ, Ọlọ́run ló mọ ibi tán ti máa ń ọ́dà àwọn obìnrin o. Àti àbí kí n tiẹ̀ sọ pé Ọlọ́run ló mọ ibi tí àwọn obìnrin ti máa ń ọ́dà àìlójútì wọn. Torí ojútì wọn gan yóò sì tún máa ti èèyàn tó jẹ́ wípé èèyàn gan ó máa wò wípé etí ò gbọdọ̀ ọ̀rọ̀ ẹ̀rùn wọ́n sì tún máa múra kankan wọ́n sì tún máa Ọlọ́run ló mọ ibi tí àwọn obìnrin ti máa ń ọ́dà kínní yẹn o. Kéèyàn tún gbéyàn lọ ilé ẹjọ́, ẹ wọ́n gbàgbé pé kò kàn án lọ́wọ́ kò kàn án lẹ́sẹ̀ o. Ọkọ ló gbẹ́jọ́ wá pé kíyè wọn fi jẹun gbé o. Ẹni rẹ̀ gbẹ́jọ́ bá ọtún sá lọ ilé ẹjọ́. Ọkọ tó bímọ gan fún gan tó rèézà àwọn ọkọ tó bímọ fún gan tó padà mọ̀ wípé kankan nú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin kò sí tó ń bẹ, kò gbé ọ lọ ilé ẹjọ́ mọ́. Ìwọ tó bímọ fún ọkọ láti bí oyún, àwọn ọmọ yẹn ò sí ọmọ kékeré fa. Ẹni tó bá rántí story yẹn, ìkànnú àwọn ọmọ gan ó ti jáde secondary school tó ọmọ fi wá jáde tí mi fi jáde secondary school ládùúrú owó ribiribi un sóúnjẹ ni ká sọ ni. Ìjọ orí ń fọ́ mi, ẹ bá lọ rògùn wá. Ìjọ tí wọ́n gbé lọ sí hospital, ìjọ tí ọkọ ṣe ní àdúrú dààmú kí kankan nú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin mọ́ wàá jẹ́ tọkọ ń bẹ. Ìwọ ọ̀nà tí wọ́n ń gbé yẹn lọ ilé ẹjọ́. Ẹ dákun, ta ni máa ń bí àwọn pípù yìí ná? Ọ̀rọ̀ wọn sórí ẹrù o. Alájìkẹ́rì iná. Ẹ bá ń like ẹ comment ẹ share. Dàbọ̀.